فقل يا خالقي بالعجب الحاذقي ودينا ناتكي ونور زمزم فقلي فقل هو المكرم إلى بني آدم فقل هو المكرم شبابنا حيا إلى المعالي حيا سعدوا شوام خليج بالي حيا دفو يا معشر الرجال قلوب كل الناس لا نبالي شبابنا حيا إلى المعالي حيا سعدوا شوام خليج بالي حياتكم يا معشر الرجال قولوا لكل الناس لا الله شبابنا لا خوف يا ناكرينا لا خوف والقرآن في أيدينا قرآننا دعونا يتينا وإنما سبنا به شبابنا الله يشعر شوامخ الجبال حياتكم يا معشر الرجال قلوب كل الناس نالوا شبابنا سيروا إلى النبيان إيمان والأعادي لتوقفوا قوافل المصالح شبابنا يا المعاد يشهدوا شوامخ الجبال حياتكم يا معشر الرجال قولوا لكل الناس حياتكم يا معشر الرجال Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ lè dúpẹ́ dáadáa ni. Ẹ dákun jẹ́ sọ pé alhamdulillah. Ẹ jẹ́ sọ pé alhamdulillah. Ẹ jẹ́ sọ pé alhamdulillah rabbil alamin. Àkọ́kọ́ náà mo kọ́kọ́ bá àbí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lérí pé kí n wá rúyà yìí. Kí n wá rúyà yìí. Ṣé wo Àjàkímálì ó ti ràn mí lọ́wọ́ púpọ̀? Láì ṣe kó jẹ́ inú ẹ̀mí mi, ó sì rí ọkàn mi. Ọ̀rọ̀ mi ti kọjá kí n mọ lọ gbogbo ìjòkó nísì. Ètò òjòdòdò nù. Ìjòkó lè pọ̀ jù báyìí lọ. Kọ́lọ̀ ọba lónìí ó gbé ìjòkó kalẹ̀ mi Ádámù yóò níyanjú bẹ́ẹ̀. Torí tí mo nígbàgbọ́ sí ni pé injury time lókùn tí mo lò. Mi ò lè waste ẹ̀. Mi ò lè waste ayé mi ní injury time. Kò sí tí lọ́rùn ìta gbọ́. Èyí tó bá kàn níbẹ̀ náà nísìnyí. Wọ́n á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí. Ipe kí n wá débẹ̀ náà kémi ọwọ́ akọ̀kọ̀ ju kí n débẹ̀ kọjá pé àti mo fẹ́ rí kí mo rí. Mo dé iná lónìí. Àmọ́ ọkọ̀ ọkọ̀. Nígbà mo rántí láago méjìlá pé wọ́n èdè ìjọba wọn èdè bẹ̀rẹ̀ wọ́n á sọ fún àwọn ọmọ tó wà láì tí ìbálẹ̀ nìkan kẹ̀mí nìkan ọ̀lọ́ ìsìn máa sọ̀rọ̀. Kí ẹ má dàbí ló èmi nìkan tí n bá rí tí wọ́n dáago méjìlá tí wọ́n bá wá. Yìí wàá wá bẹ́ẹ̀ yìí wàá ní mo gbé kámẹ́rà sí mi. Yìí mo wá fún rere yìí tán ipe kílẹ̀ ṣe ibo lẹ́wà sẹ̀sì wàá dùn iná tí n bá kó ìkẹ́ tó bá mi ní ìkóso. Nínú àwọn tí mo ní máa fún rere wọn eléyìí bẹ̀rẹ̀. Wọ́n láì pé èmi lè bára wa jà lónìí. Àṣà àdéjà. Kí mo wá gbọ́ pé sẹ́yìn mọ̀ ń tẹ̀sí sẹ́yìn mọ̀ ń tẹ̀sí ẹ̀sùn wà nínú ìlú yìí náà. Mo dákọ̀ àtẹ̀sí yìí náà. Mo dákọ̀ àbúrò àṣìbí náà. Mo dákọ̀ àríbi tẹ́sí yìí náà.
èyí tó wọ́n sọ pé ṣé bí ní àná tí mo fẹ́ gbéra láti Àbújá kò sẹ̀ kó kárò ní tí wọ́n bọ́ sí Àbújá mo pe Dr. Laudi wípé ìjókòó yà gbọ́dọ̀ wá bẹ̀ o wọ́n lóun ní ètí kọ̀ọ̀kọ̀ níbẹ̀ torí pé mo rí pé gbogbo àwọn tí mo dákọ̀ yìí kò lóhùn àbìbì yóò bàbá agbọ̀dọ̀ gbádùn àwọn aṣèjì méjì bàbá jáwà rí àníyàn yẹn hàn àwọn táwọn bẹ́ẹ̀ mọ́tíkàsí pọ̀ mọ́tíkàsí yóò wá wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa pín yín sí ni àdàmì yóò wá àwọn náà tó pín mọ̀tíkàsí yóò àwọn náà pín kọ́lá fásitì kí n bẹ́nu wọn. àdàmì yóò wá tí wọ́n rán ẹ̀ tó wòró ni. àwọn kan wọ́n mẹ́ Habibiyun ìjókòó yìí o àwọn sábóyárò àwọn Habibiyun ni wọ́n fẹ́ lè para wọn síbẹ̀ sóye kí ló la gbogbo àwọn yìí láàrin kí ló la àwọn tó tàbí yẹ pé ìyá tó ń kálukú ní lọ́tọ̀ọ̀tọ̀ kò ní ìkíláàsì bàbá ìlàsí. ẹ̀yọ́ búlù yìí mo ní ìdíyẹ gan nísìn bí ìbá tó rẹ̀ náà lónìí inú mi ó bàjẹ́ gan bí mo ti wáyé tó wá rí búlù náà kí lẹ́yìn tẹ́ ẹ̀ ṣe fẹ́ mẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ wọ̀ búlù ó yẹ ká mọ wá screen náà o gbogbo yẹ ká mọ gbà síbẹ̀ mọ́ káwọn náà tún mọ́ wá gbọ́ máa parọ́ sábẹ́. ṣé wàá rí èmi wá níjọ́ pé torí ìfẹ́ máa sọnù bàbá mo bá dúpẹ́ o àtẹ̀yìn ni àtẹ̀yìn ẹ̀yìn tẹ́ bí mo ní ẹ̀yìn tẹ́ tọ́ ni èyí ni yóò ti pọ̀ nílẹ̀ àwọn afáàdúrà àgbà náà àti bàbá tó wà lókè kan náà bẹ́ẹ̀ ni àdúrà àgbà bẹ́ẹ̀ ni àtẹ̀tọ́ lọ́wọ́ alábùjá o sẹ́ni ìyàwó dàrú kọ́ ọmọ tí ń ṣe ìsámà kìlà bí kéwọ́n wá láti Àbújá kéwọ́n wá láti Kánò ní sẹ́ni irú mi dàrú ni àbí ètò máa lè ṣe owó jòkó yìí èyí sí dìde só ti lówó ni ó ti lówó tí ó fún mi àmọ́ jákè má di parí ẹ̀ táwọn bá rí miss kọ́lá sàrátì nínú kó bìṣẹ́ iná lọ́dọ̀ ẹnìkan àbá lọ háyà fẹ́lẹ̀ sí ní sàrí èyí tí mo mọ̀ ní pé ìtọ́lọ̀ fi dáwò náà ló fi dáwà náà wò bala and hasana ká ní fi àwọn àfa wa àti rí látara ìgbà tó ti wà ní Kánò ni kò sí ijọ́ tí wọ́n máa ṣe nìkan bá wọn wà bá mi nílé kí ó ní mo máa sọ fún ẹ pé ẹ má jẹ́ kí ní ọ̀tá kú sí ẹ̀yìn ẹ̀ máa bá wa sùn ẹ máa bá wa sùn kúrò níbi tí ọ wà wọ́n ṣàṣìdá ńlá àmọ́ wá búra ọ̀dọ̀ náà fún yín kí gbogbo ẹ tí bá sùn tó bá bọ́ sínú omi tó bá pè ní adábàyà ìdá lóhùn tó bá gbé nínú àwọn ẹja ló ti ọ̀dẹ́ gbé búrú lọ́bẹ̀ nísàlẹ̀ omi ló wá ní ọmọ báwọn búrú yìí tó bá pè ní ìmí tí kò kọjá òun. ẹ lẹ́sẹ̀ ìnáwó bọ̀ ní gbogbo ìta ìjọba fà yìí àti ìbẹ̀rẹ̀ dírámà là ń ṣe wàlá Ibrahim ní orílẹ̀-èdè yìí èmi ká wọ̀ yẹn náà ni àwọn ẹgbẹ́ ogun àwọn máa ń jẹ ni wàlá ẹ̀sọ́ bí láìláṣí láìláìlá àwọn kì í bẹ̀rẹ̀ ogun nílẹ̀ ní ọ̀lẹ́wọ́n ti bẹ̀rẹ̀ ogun àwọn máa ń jẹ ni àwọn máa ń jẹ ni o àwọn máa ń jẹ ogun ni àwọn kì í bẹ̀rẹ̀ ogun ẹ má halẹ̀ máa wá èmi wá ń wò yìí nígbà tá a gbẹ́ bọ́ bá sọ̀rọ̀ kan ó yí padà wọ́n sọ adakún jẹ báwọn ti ṣe ṣe bẹ́ẹ̀ ìṣẹ̀ṣẹ̀ wá kẹ́ẹ̀fẹ́ yóò lẹ́bi ṣe gbogbo tẹ̀sẹ̀ àwa ti yó àfẹ́ máa bì ní kẹ́ẹ̀ mọ́sọ̀ wá lẹ́nu ìláìlà sí láìláìlá wa mo ti yó ti pẹ́ ọ̀rọ̀ mi ló kù ti wa ẹ̀ tọ́ bá wá ló mọ́ bàtí nípa nínú wa sọ kí nígbà táwa ràn lọ́wọ́ nì tẹ́bi pa jáde wá bọ́lá máa mọ̀ tí bẹ̀rẹ̀ tí bẹ̀rẹ̀ bó ti rí nù bó ti rí nù ṣàṣọ́gbọ́n ló lè máa ń wí torí náà mo wá di kílíà kankan yìí ni mi wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ti sọ fún yín àwọn ẹgbẹ́ ògùn àwọn ẹ̀ ń jẹ ni torí àyè èèyàn ń béèrè ogun gan ẹ̀ ń challenge wa ẹ̀ ń tàwa láyà ẹ rò pé ẹ lè gbé bàbá wa ti mẹ́mbẹ̀ yìí ṣubú lójú ọmọ ṣègùn torí gbogbo tẹ̀sán látàárọ̀ bàbá ó lè máa ń wo kí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ kò kí mi lọ́kọ̀ kì í ti jọ kọ́rọ̀ bẹ́ẹ̀ mọ̀ bàdà rúnú mi ni mo sì wá lé àwọn ọmọ tí bẹ́ẹ̀ bára kì í láyà wọ́n wá lé wọn láyà ni gẹ́gẹ́ bí ọ́fíìsì mi gbogbo yẹn náà ló ti gbọ́ òun nísìn gbogbo tẹ́ sọ́wọ́ látàárọ̀ ọ̀rọ̀ ọmọ lẹ́sọ ẹ̀ tí sọ̀rọ̀ sùlù ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni méjèèjì lèyàn máa ní tán fi máa pè yẹn lẹ́sìn ìmọ̀pọ̀ ńlẹ̀ Yorùbá ni kò sẹ́sìn bẹ́ẹ̀ kò sí wá kò sí wá ibi tí ọba ti sí wá ẹ̀ mọ́ sọ fún ọ pé wọ́n lẹ́sìn bẹ́ẹ̀ gbogbo tá a sẹ̀sẹ̀ ń dìde tá a ṣe dìbáwò fún bàbá wa Mọ̀lánà Sheikh Muhammad Habibullah lónìí yìí
èyí tó jó dodo ọ̀rọ̀ níbẹ̀ tí mo fẹ́ kí gbogbo ayé ọgbọ́n bẹ̀ ni pé àwọn tẹ́yìn sọ fún náà mọ̀ wọ́n mọ̀ òdodo wọn ọ̀rẹ́ di láti tẹ̀lé ni ìjọ àwọn ajókòó kálukọ́ tẹ̀lé bàbá tó ní irísirísi ni kéèyàn ọ̀rá yìí láti máa fọ́ ó lè lómi bẹ̀ wà láì kéé ni ẹlòmí yìí gángan tí ó tẹ̀lé bàbá tó ní ìbínú ìlú yìí ní bẹ̀lẹ́mẹ̀ ìbínú ìlú tí mo jòkó yìí wọ́n fẹ́ kókò tiwa kó wó ká máa tẹ̀lé tiwọn lọ ẹ máa tí ìwé yìí jù mí lọ ọmọ nínú nǹkan dákẹ́ o ìfẹ́ kò lù rẹ gbogbo àwa ń bẹ̀ yín gbogbo gbà èmi yìí ló kéré mẹ́jẹ́ àìmọ̀ bẹ̀yìn bí ọmọ tútù ìpẹ́sì bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí a bá tún gbé jáde ẹ̀ tó yọ síbòmí bí bàtà àgbà ẹ fẹ́ mọ̀ pé orí ọlọ́sìn fún pẹ̀lú bàbá Mọ̀lánà Sheikh Muhammad Habibullah ìwà tí wọ́n ń bẹ lọ́wọ́ kálukú yìí náà wọ́n wá yọ yẹ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ àtọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lo ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ lè ṣe camouflage wọ́n sásá bẹ́ẹ̀ kọ́lá àbótú rí ráìtọ̀ bùkátẹ́ nìkan sọ nísìn tí wọ́n rí pé yìí bàbá tó ṣe kiri lánàá kò ṣe báyìí bàbá tó ní ìdá eré ẹ̀ lọ́dàrú ṣé bí ẹ̀yin bẹ́ẹ̀ ti ṣe lánàá lẹ́sìn lónìí ṣé bàbá bàbá ti ṣe lánàá lẹ́sìn lónìí ìjọ tẹ̀ ń bá ara ìmọ̀ ṣé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti gbá o tọwọ́ yé ti tẹ̀kí níyì nígbà tọwọ́ yé tẹ̀kù dàtọ́ ní sẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti ṣe. bí bàbá àtàlẹ́ náà bá ń bẹ lónìí yóò ṣe jù báyìí lọ yóò ṣe tí Sheikh Muhammad Habibullah ti ṣe yóò ṣe jù bẹ́ẹ̀ lọ òdodo ni ẹjẹ́ sọ òkùnkùn oníkù kó inú ọmọ mọ̀nù ṣé ìwà tẹ́yìn náà hù ní òní yìí ṣé bá náírà bàbá yín náà hù lánàá tẹ́ẹ̀ fi retí kọ́ yẹ kí bàbá bá padà sí àná èyí ni òye mi ò ẹ dákun tẹ wá bèrè Facebook jẹ bàbá àwọn ọgbọ̀n sọ kẹ́ni mọ̀ká kò sọ tọ́ka yín lójú wọn ẹ máa sọ bẹ́ẹ̀ ti ń jagun lọ èmi lógun ni ẹni èso pé máa jà lọ àwọn aláyẹ̀ ń jẹ insha Allah wallahi sọ bí láìláì ogun tẹ̀ ń lọ yẹn àwọn aláyẹ̀ ń jẹ kì í sẹ̀yìn gbogbo tẹ́ ẹ̀ ṣe bó bá ti kó ìrísí ọ̀pọ̀ tó gbé síbẹ̀ ní ìjọba fún mi ni. yóò gbé síbẹ̀ ẹni tí ò nílò ẹni kó lè má yẹ ẹni àwọn tó wá dára padà ẹgbẹ́ àwọn ọmọ wa ẹ wo àwọn tí ń bá sọ̀rọ̀ yìí lónìí àwọn tí wọ́n ti kọjá 50 years ni nígbàtí ibi tẹ́ bára yín dé báyìí nígbà tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yóò tú wa náà ni nígbà tó kìlọ̀ fún yèmí yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti get out of the hand báyìí. níjọ́ tá àkọ́kọ́ jòkó nílùú yìí lẹ́yìn pé bóòlù ọ̀rọ̀ yìí àti ní kó kọjá rẹ̀ àwọn àgbàlagbà tábìlì ẹjọ́ ẹ̀ ní jẹ́ tó lè kíkọ́ yìí. èmi ọ̀rẹ́ láti ta ẹnu àwọn táwọn ẹ̀mí àmọ̀ bíjà yìí ṣe bẹ̀rẹ̀ o. ìkìlọ̀ tí mo ṣe fún yín àwọn náà ti wá rí ní sèpàgbára wọn ká mọ́ wọn lọ dákẹ́. wọ́n lọ dákẹ́ wọ́n ní pé ogun yìí ti fẹ́ máa gbé nǹkan mi lọ. àwọn ọmọ tí wọn ò mọ̀ tá ogun yìí ti bẹ̀rẹ̀ lẹ́sìn wọn ti àìjákè. wọ́n lẹ́ lómi òun lò ní fi ṣe bísínẹ́sì ni. wọ́n láwọn sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn wo lẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀sìn wo lẹ́ sọ wàláhì yàrá yàrá lẹ̀ pa níbi mùtámọ̀ yìí náà làṣírí ti tó èyí wá sọ bẹ́ẹ̀ yàrá àwọn ẹ̀sọ́ ara yìí ẹ̀sọ́ ara yìí o especially wọ́n mú ti wọ́n sọ ara rẹ̀ wàláhì ogun tó bẹ̀rẹ̀ wọ́n kọ́ lọ yẹ. kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum wa asa an takrahu shay'an wa huwa khayrun lakum. وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. a nífẹ̀ẹ́ àwọn kan bẹ́ẹ̀ tá à ń bọ̀ wọ́n tiwọn òdodo lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ti fẹ́ máa bàlúwa jẹ́ yìí àwọn ọ̀fẹ́ bàlú ti jẹ́ o tí ẹ bá fẹ́ máa dáwọ́ láti ẹ̀ máa lọ́tọ̀ ẹ sọ̀rọ̀ ayé ẹ̀yà aláwo. kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum. gbogbo ẹ̀yin tá a fẹ́ náà ẹ mara yín bẹ́ẹ̀ adébíyìn pọ̀ ẹ kìlọ̀ fún tìbẹ̀ díà yín ẹ kìlọ̀ fún ẹ rí pé lẹ́jọ́ ti sọ̀rọ̀ fún àmì ọ̀dà pẹ̀lú ni wọ́n fọwọ́ nínú ẹ sọ ara yín kàràkàrà yín sèkìlọ̀ ìpọ̀. kutiba alaykumul qitalu ogun tẹ́ ń fà yìí wa huwa kurhun lakum. àwọn ẹgbẹ́ ga o tọ́lá àmọ́ pé kò ní lípsì tọ́da. وعسى أن تكرهوا شيئا وهو خير لكم. ẹ̀yin náà ìlẹ̀ tó fẹ́ dé àwọn alábàdàn wọlé àwọn tí lọ́mọ yọra wọn. nígbà tẹ́lẹ̀ pàmò ayọ̀ ká wa ẹ lọ lè parapọ̀ máwọn Ìbàdàn ní Máàdìbàdàn wọ́n ti yọra wọn. ẹ̀yin ará àwòṣe òṣòlá aká ìdáre ni
وعسى أن تحبوا شيئا وهو شر kẹ́yìn لكم. náà wá ṣe bí wọ́n ti ṣe ń bàtàn yẹn ẹ sọ ara yín billahi la ilaha illa huwa ẹ sọ ara yín press conference lèyí tèmi ń ṣe yìí ẹ sọ ara yín ẹ bára yín sọ̀rọ̀ àwọn tá à ń bọ̀ wọ́pọ̀ ní kíni o níbẹ̀ wúlígáàsì kan fi ń sàfà bíbí tí wọ́n bí àwọn àrè ló ti kárọ̀ báyìí o kò sí tí bẹ́ẹ̀ bẹ̀ẹ̀ tẹ̀lé fi dẹ́rù bà wá ẹ sọ ara yín ẹ pé mú tí ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ yìí ṣe kíni o ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ má jẹ́ ká ṣe ara wa gbọ́ anáwa lẹ́sìn èmi fẹ́ máa ń bẹ̀ torí náà wàláyà òwe bẹ̀rẹ̀ ogun àmọ́ ẹ̀ jẹ̀ ni wọ́n sọ fún yín ẹ má jẹ́ ká bá nǹkan jẹ́ tá à ní lè jòkó wájú ọlọ́run jọ tójú ọmọ wa ti wá báwọn alábàdàn ti bẹ̀rẹ̀ àwọn nísìnyí tí wọ́n jí kí ogun ó ṣe kí ni o kó mí sóye ẹ̀yin náà bá ti ṣe ti ń bẹ̀ ẹ̀yin lẹ́ wá lọ ní mú ti ìwọ́yìn náà òun ni wọ́n lọ gbogbo olúkàkí àrídé dé Ògbómọ̀ṣọ́ ìyàwó àwọn náà Ògbómọ̀ṣọ́ àwọn ọba nù tàbá àwọn pẹ̀lú Ìlọrin fà kankan ní kò sí nù tẹ̀ ìlú tó rẹ̀spẹ̀tì wa táà náà rẹ̀spẹ̀tì wa Ògbómọ̀ṣọ́ jẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́ fà wọ́n bọ̀ dé wọ́n fi ìwé ìsọfọ́sẹ́ lórí sọ ara rẹ̀ nébọ̀ wa ni wọ́n àkìgbà wọn jà lánàá o. kílẹ̀ wa gan lẹ́yìn wa ìmí sọ fún yẹn sọ fún ẹ̀sìn níbi ní kì í sọ̀rọ̀ ẹ̀sìn títí lọ́la mo sọ fún yín pé ní ẹ̀fà yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn irú kíní bẹ́ẹ̀ lẹ́yìn ní títí òsínlẹ̀ Haúsá ẹ sọ fún mi ó ní bí ẹ ti gbé ẹ sọ orú Áfíríkà ti ń bẹ láàrin tí ní títí òsínlẹ̀ Haúsá bẹ́ẹ̀ ni babalá gẹ́gẹ́ o tẹ́yìn wò yìí wàá sàn án tukùrì ìhùṣẹ́ yá ni fọwọ́ akẹ́rù lápò. وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله ẹbí يعلم. ẹlòmíì kọ wọn nísì ọkọ babalá gẹ́gẹ́ ọbẹ lè mú bàkó fi pa ẹ wá sọ àwọn ọmọ kéékèèké nù lára wọn bẹ́ẹ̀ ni wàláì tí bàbá bá lọ táyà mọ kó fọwọ́ akẹ́rù lápò ẹni tó lè rọ́ọ̀nù yìí náà ní rọ́ọ̀nù yìí o. èyí tẹ́sí wọn fẹ́ lónìí ẹ̀ padà yí pé ìfẹ́kùfẹ́ ni fọwọ́ aṣáájú lábọ̀ gbogbo ojú ọba dàlúrú ẹ wò nísì ẹ tún bá bọ̀dẹ̀ ẹ tún lọ lè gbé gúnmí wá ṣé ẹ fẹ́ mọ̀ ju wa lọ ni. wọlé Yorùbá ẹ fara lé ilé ẹ̀fẹ́ rẹ̀ mọ́ ọmọ ìyá yín táwọn pẹ̀lú àwọn bàbá yín jọ ṣe pọ̀ lánàá ẹ wá pé yín dẹ́sẹ̀ lónìí yín ṣe gbá ní látọ̀dún wo ẹ dákun nọ́ńsẹ̀nsì ń bẹ̀rẹ̀ dájú. gbogbo àwọn tẹ́sí dìde sí wa yín nísìn ọmọ mọ́ríkàsì lè lómi ọmọ mọ́ríkàsì ni ẹ lè yọkùnrin ẹ̀jẹ̀ yín ìdá ẹ̀ràn àmọ́ o bó bá dàrú mọ́ àwọn kéékèèké lọ́wọ́ kò dàrú mọ́ wa lọ́wọ́ ẹ̀yin tẹ́sí ń gbà bòdì fún wa nínú ilé. ẹ dápẹ́ mọ́jẹ́ káwa àgọ́ bá a dá sí ẹ fà àwọn ọmọ yín náà bòdì ẹ̀yin àdìbẹ̀ mọ́jọ́ kó tẹ́tẹ́rẹ́ o ẹ má jà á dàlú gbogbo ń tà ń ṣe yí gan ìfọ̀kànbalẹ̀ lọ́jà káwá fọ́ba gbogbo adé ìrajà àdìbọn ọmọ buwa gbogbo náà lárí wàláì mo búra ní ọ̀dọ̀ náà mo sọ fún yín nù àwa ti bẹ̀rù gba àmọ́ yẹn jẹ subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi. Aliya lórí Ádámù Ádámù Aliya lórí. ẹ dákun gbogbo olólùfẹ́ Markaz àtàwọn tá a jẹ́ Markaz yóò wá Habibi.